Yeye Ọṣun, Ta-Ni-Ọlọrun àtàwọn míín tí wọ́n tì mọ́lé ní Kwara lè dá rògbòdìyàn sílẹ̀ o. Ẹgbẹ́ àwọn ọmọ Yorùbá kan lókè òkun, Yorùbá Diaspora Group, tí kọ̀rọ̀jú sí bí àwọn àfáà Ìlọrin ṣe ju àwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe kan Ẹfúnṣetán Àbẹ̀bí, Ọbalówù Jímọ̀ àti sọ̀rọ̀sọ̀rọ̀ orí ayélujára ní Abdulazeez Ta-Ni-Ọlọrun ṣàhámọ́ lọ́nà àìtọ́. Wọ́n rọ gómìnà Abdulrahman Abdulrasaq kó tètè dá sí ọ̀rọ̀ náà kí wọ́n sì tú wọn sílẹ̀ ní kíákíá. Nínú àtẹ̀jáde kan tí akọ̀wé ẹgbẹ́ ọ̀hún ọmọ ọba Adékúnlé Adémilúyì fi kéde lọ́jọ́ Ìṣẹ́gun Túsìdeè ọjọ́ 22 oṣù kẹjọ yìí ló ti ní bí wọ́n ṣe lọ mú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí tí wọ́n sì fi wọ́n ṣàhámọ́ fún ọjọ́ pípẹ́ látọwọ́ ilé-ẹjọ́ májísírèètì kan nílùú Ìlọrin tako ètò ìdájọ́ bíi à ń tẹ ẹ̀tọ́ ẹni lójú mọ́lẹ̀ ni tó sì lè dá rògbòdìyàn sílẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún bí wọn kò bá tètè múra sí i. Ẹgbẹ́ náà tún bu ẹnu àtẹ́ lu ipa tí kọmíṣánná ọlọ́pàá ní Kwara Ẹ̀bùn Olúwarótìmí Adélèsí kó níbi ìṣẹ̀lẹ̀ yìí pẹ̀lú bó ṣe ṣiṣẹ́ lórí ìwé kan tí àwọn alágbára kan nílùú Ìlọrin kọ tí wọ́n fi lọ mú àwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe tó wà láhàámọ́ ọ̀hún. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wí, wọ́n ní ọ̀gá ọlọ́pàá yìí lo gbogbo ọ̀nà láti rí i pé wọn ò tú àwọn tí wọ́n mú yìí sílẹ̀. Tí a bá sì wo ọ̀nà tí wọ́n gbà mú Ta-Ni-Ọlọrun tí wọ́n fi gbé e lọ sílé ẹjọ́, ó hàn pé iléeṣẹ́ ọlọ́pàá ní Kwara ń ṣàtìlẹ́yìn fáwọn adarí ẹ̀sìn kan láti fi tẹ ẹ̀tọ́ àwọn ẹni tí wọ́n mú mọ́lẹ̀ ni. Fún ìdí èyí, kọmíṣánná ọlọ́pàá ní Kwara ti ń ṣègbè lẹ́yìn àwọn kan. Ó tẹ̀síwájú pé ohun ìtìjú ni fún CP Adélèsí bó ṣe kó àwọn ẹ̀ṣọ́ lọ sáwọn odò tó wà lẹ́yìn ìlú nílùú Ìlọrin lógúnjọ́ oṣù kẹjọ oṣù yìí káwọn oníṣẹ̀ṣe má bàa lọ sin Ọlọ́run tiwọn tí kò sì rí nǹkan ṣe sí ọ̀rọ̀ ètò ààbò tó rajaja ní Kwara. Ẹgbẹ́ yìí ti wá pé gbogbo àwọn àgbààgbà àtàwọn alẹ́nulọ́rọ̀ nílẹ̀ Yorùbá kí wọ́n dìde sí ọ̀rọ̀ yìí kí wọ́n lè tètè tú àwọn tí wọ́n wà láhàámọ́ sílẹ̀ láì ṣègbè rárá. Ó fi kún un pé ọ̀kẹ́ àìmọye àwọn alákatakítí ẹ̀sìn yìí ni wọ́n ti pe Wọlé Ṣóyínká, Ìbà Gani Abiodun Adams àtàwọn mìíràn lórúkọ tí kì í ṣe tiwọn lórí ayélujára tí wọn ò sì torí ẹ̀ pé ẹnikẹ́ni lẹ́jọ́ tàbí tí wọ́n kì wọ́n mọ́lé. Látàrí èyí, ó ní ẹgbẹ́ àwọn béèrè pé kíjọba Abdulrahman Abdulrasaq tètè tú àwọn tí wọ́n mú ṣàhámọ́ sílẹ̀. Ó ní dípò tí ọlọ́pàá yóò fi máa dọdẹ àwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe kiri bí ẹni dọdẹ èkúté, níṣe ni kí wọ́n gbájúmọ́ ọ̀rọ̀ àwọn jàǹdùkú agbébọn tó ń ṣekú pa àwọn ọmọ Nàìjíríà káàkiri tí wọ́n sì ń jí wọn gbé ní Kwara ní gbogbo ìgbà. Ó ní ẹ̀tọ́ tí àwọn oníṣẹ̀ṣe ní lábẹ́ òfin ló fún wọn láǹfààní láti máa sọ̀rọ̀ sókè àti láti máa ṣe ohun tí wọ́n ń ṣe. Ibrahim Alágúnmu ló fi ìròyìn náà ránṣẹ́ fún Aláròyé online television.